Alaroye máa wí o. A máa fẹ̀hónú hàn tí ẹ kò bá yọ ọlọ́pàá yìí dànù lọ́sùn o. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ló pariwo bẹ́ẹ̀. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn concerned civil society groups nípínlẹ̀ Ọ̀ṣun ti ké gbàjarè sí ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè wa Káyọ̀dé Ẹgbẹ́tókun láti tètè yọ adarí ikọ̀ tó ń gbógun ti ìwà ìjínigbé nípínlẹ̀ Ọ̀ṣun Moses Lọ́họ̀ kúrò nípò náà kíákíá. Bákan náà ni wọ́n tún ní kí Ẹgbẹ́tókun gbé ìgbìmọ̀ tí yóò ṣèwádìí bí àwọn ọlọ́pàá ṣe yìnbọn lu alága àwọn onímọ́tò lọ́sùn Nurudeen Ìyàndá tí gbogbo èèyàn mọ̀ sí Alówónlé nínú àgọ́ wọn dìde. Wọ́n ní láì ṣe eléyìí láàrin ọjọ́ méje ìfẹ̀hónúhàn ńlá kan yóò bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ náà. Nígbà tó ń bá Alaroye sọ̀rọ̀ agbẹnusọ fún concerned civil society groups nípínlẹ̀ Ọ̀ṣun comrade Stephen Ọlánrewájú bu ẹnu àtẹ́lu ìwà tí àwọn tó yẹ kí wọ́n jẹ́ agbófinró ọ̀hún hù. Ó ní ó hàn gbangba pé wọ́n ti pa iṣẹ́ tíjọba ń fi owó orí gbogbo aráàlú sanwó oṣù wọn tì. Wọ́n sì ti sọ ara wọn di irinṣẹ́ lọ́wọ́ àwọn olóṣèlú eléyìí tó lè da omi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun rú. Ọlánrewájú sọ síwájú sí báyìí pé bí ikọ̀ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé eléyìí tí Moses Lọ́họ̀ kó sòdí ṣe yìnbọn lu alága onímọ́tò lọ́sùn Nurudeen Ìyàndá Alówónlé láàárọ̀ ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kọkànlá ọdún yìí jẹ́ èyí tí kò bá òfin mu rárá a ò sì faramọ́. Ṣáájú ìgbà tí wọ́n yìnbọn mọ́ Alówónlé yìí onírúurú ẹ̀sùn làwọn aráàlú ti ń fi kan ẹ̀ka tí Moses ń darí ọ̀hún bíi kí wọ́n déédéé fi páńpẹ́ òfin mú aláìṣẹ̀ tí wọ́n bá ti rí bíi ọ̀tá àwọn olóṣèlú tó gbé owó fún wọn, ìṣekúpani lọ́nà àìtọ́, lílọ́ni lọ́wọ́ gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú àlàyé tí iléeṣẹ́ ọlọ́pàá fúnra wọn ṣe lórí ọ̀rọ̀ Alówónlé gbangba ló hàn pé ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ hùwà náà pẹ̀lú èròǹgbà láti gbẹ̀mí ẹ̀. Irọ́ pátápátá ni èyí tí wọ́n sọ pé Alówónlé fẹ́ sá lọ làwọn fi yìnbọn fún un nítorí ikùn níbọn náà ti wọlé sí i lára. Ohun tí gbogbo ayé sì mọ̀ ni pé ẹ̀yìn ni afurasí tó bá ń sá lọ yóò kọ sí àwọn ọlọ́pàá tàbí àwọn tó bá ń lé kì í ṣojú. Ohun tí a fẹ́ kí ọ̀gá ọlọ́pàá ṣe ìyẹn IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun ni pé kó pàṣẹ kí ìwádìí òdodo bẹ̀rẹ̀ ní kíákíá lórí ọ̀rọ̀ adarí ikọ̀ ọlọ́pàá tó ń gbógun ti ìwà ìjínigbé yìí ìyẹn Moses Lọ́họ̀ nítorí ó ti sọ ara ẹ̀ di ọ̀tá àwọn aráàlú o. A fẹ́ kí wọ́n yọ Moses kúrò ní ipò yẹn kíákíá kó sì bẹ̀rẹ̀ ìjẹ́jọ́ lórí ìwà tó hù yìí. Tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí láriwo gba ìgboro kan pé ṣe ni Moses ń fi páńpẹ́ òfin mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tí wọ́n bá ti sọ èrò ọkàn wọn nípa bíjọba àpapọ̀ ṣe ń fara ní àwọn aráàlú láti lè pa wọn lẹ́nu mọ́ ṣáájú ìdìbò gómìnà ọdún 2026. A tún fẹ́ kí Ẹgbẹ́tókun jáwé ìkìlọ̀ fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ́sùn lórí ìwà kí wọ́n dédé máa pa aráàlú. Gẹ́gẹ́ bí olùfẹ́ àlàáfíà tí a jẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun a kò fẹ́ wàhálà kankan tó farajọ ìwọ́de EndSARS mọ́. Àmọ́ ṣá tí wọn kò bá yọ Moses kúrò nípò náà láàrin ọjọ́ méje a máa bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn bíi ti End Bad Governance nítorí a kò lè lajú sílẹ̀ kí agbófinró kan di arúfin mọ́ wa lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni Ọlánrewájú ṣe sọ nípa bí àwọn ọlọ́pàá ṣe yìnbọn mọ́ Nurudeen Alówónlé ẹni tó jẹ́ ọ̀gá àwọn onímọ́tò lọ́sùn. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Alaroye online television.